a kú dédé àsìkò yìí, a kú kó lè dá àsìkò ọdún a kú ìyèdún, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú ayọ̀ ohun àlàáfíà. Àmì ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ sátidé àbámẹ́ta èyí tó kẹ́yìn sí ọ̀sẹ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹfà ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà tá a bá padà dé, a ó máa tẹ̀síwájú nínú ìròyìn. Ẹ kú kalẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun mà ló ti gbéra kúrò nílùú Àbújá lánàá tí ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ 14 nínú oṣù kẹfà ọdún 2024, níbi tí bàbá òun ti balẹ̀ gùdẹ̀ sí ìpínlẹ̀ Èkó, níbi tí wọn yóò ti darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn múmìnì àti múmìnà òdodo láti kírun ọdún iléyàwó tí ó bá fi di ọjọ́ Sunday ọjọ́ 16, gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀, ọ̀gbẹ́ni Àjúrì Ngelale, èyí tó gbẹ̀rọ̀ ń jáde lórúkọ ààrẹ Tinubu ló ti ní ààrẹ Tinubu ti balẹ̀ sí ìpínlẹ̀ Èkó lánàá tí í ṣe ọjọ́ Jímọ̀ tó ti darapọ̀ mọ́ àwọn ẹbí àti gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Èkó láti kírun ọdún iléyàwó. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, wọ́n kú ọdún wọ́n kú ìyèdún, ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún, pàápàá jù gbogbo àwọn mùsùlùmí tó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí àti lẹ́yìn odi orílẹ̀-èdè Nàìjíríà. Oníbàkan náà ni ààrẹ Tinubu ló tún sọ fún àwọn ọmọ Nàìjíríà wípé àwọn ò gbàgbé iṣẹ́ àkọ́tún àti ìpinnu wọn fún ọmọ orílẹ̀-èdè yìí, eléyìí tí wọ́n pè ní ìrètí ọ̀tun, renewed hope. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ló ti ń lọ, ṣùgbọ́n lẹ́yìn ọdún iléyá tí gbogbo iṣẹ́ bá tún wọlé padà, ó ní Tinubu yóò máa tẹ̀síwájú lórí gbogbo àwọn iṣẹ́ àkọ́tún eléyìí tí ó mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà, alákòóso fún ọ̀rọ̀ agbára lórílẹ̀-èdè yìí, eyín ọ̀gbẹ́ni Bùnmi Túnjí Òjó, òun náà ló kí gbogbo àwọn múmìnì àti múmìnà lórúkọ ìjọba àpapọ̀ wípé a kú ti ọdún iléyá yìí, ẹ̀mí wa yóò ṣe púpọ̀. Ó sì rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti lo àǹfààní tó ń bẹ nínú ọdún iléyá náà fún ìfẹ́ èyí tó yè koro pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè mú yẹ̀sì fún gbogbo àwọn ọmọ ilẹ̀ yìí. Ní àkótán nínú ọ̀rọ̀ alákòóso òun ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ya ọjọ́ ajé Monday tí í ṣe ọjọ́ 17 àti ọjọ́ ìṣẹ́gun Tuesday tí í ṣe ọjọ́ 18 nínú oṣù kẹfà, wọ́n ti yà á sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ tí ó bá fi di ọjọ́ 19 ọjọ́ Wednesday. Ní gbogbo àwọn iṣẹ́ gbogbo tó jẹ́ ti ìjọba ni yóò wọlé padà tí nǹkan yóò sì máa tẹ̀síwájú. Ẹ̀wẹ̀, ọmọye èyí tó díje du ipò gómìnà ní ìpínlẹ̀ Èkó lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party, eyín Gbádébọ̀ Roadvival, ohun màá ló ti sọ wípé tí ó bá fi di ọdún 2027, olódàhùn lójú wípé ìfọwọ́sowọ́pọ̀ òun ni ó gbé ẹgbẹ́ òṣèlú APC kúrò lórí ipò pẹ̀lú ìnira ètò ìṣèjọba wọn èyí tí wọ́n mú bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń jẹ́ ìyàlẹ́nu. Gbádébọ̀ Roadvival tó jẹ́ ọmọye tó díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìbò tàwọn gómìnà tó wáyé lóṣù kẹta ọdún 2023, òun ló sọ ọ̀rọ̀ ọ̀hún níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan eléyìí tí wọ́n ṣe fún ó ní ó dá òun lójú wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti kọ́ ẹ̀kọ́ látara igi ọ̀pọ̀tọ́ wọn báyìí. Ó wá ní òṣùṣù wọn ní ìfọwọ́sowọ́pọ̀ bí òṣùṣù ọwọ̀ náà ni wọn yóò fi gbé ẹgbẹ́ òṣèlú APC kúrò lórí ipò lọ́dún 2027, nítorí wípé àwọn ẹgbẹ́ òṣèlú yòókù náà ní ìnira ń bá tòun ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà
eléyìí tí ètò ìṣèjọba tí ó ń so kíkorò fún wọn yálà kó so dídùn. Ó tẹ̀síwájú ó ní ìyàlẹ́nu ló ń jẹ́ fún òun bí ẹni wípé òun ò rírú nǹkan wọ̀nyí rí o pẹ̀lú àwọn gbogbo nǹkan èyí tó gbé owó lórí lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́nà eléyìí tó sì mú ìnira bá gbogbo ọmọ orílẹ̀‐èdè yìí. Gbádébọ̀ mẹ́nuba ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtẹgbẹ́ òṣèlú APC. Bákan náà ló sọ̀rọ̀ lórí ọ̀wọ́n gógó oúnjẹ, ètò ààbò eléyìí tó ti mẹ́hẹ̀. Kò ṣàì mẹ́nuba àyípadà orin àgbélẹ̀kọ èyí tó jẹ́ ti ayé ìjọ ni tí wọ́n gbé padà wá láti máa lò báyìí, èyí tó tá a mọ̀ sí national anthem. Ó ní bákan náà ojú òpópónà márosẹ̀ ìlú Èkó sí Calabar yìí tí ṣe Cross River. Ó ní gbogbo àwọn nǹkan tí Tinubu mú mọ́wọ́ báyìí ló jẹ́ nǹkan tó jẹ́ wípé àbọ̀ wa bá ló yẹ kó fi ọ̀rọ̀ ń ṣe nítorí nǹkan tí ń bẹ nílẹ̀ ó ju orin national anthem, òpópónà àti àwọn nǹkan eléyìí tó lọ ń ṣe o. Ó ní ètò ààbò àtóúnjẹ òun ló yẹ kí Tinubu mójútó kí gbogbo nǹkan lè tùbà kó tùṣẹ kó sì lè rọrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú APC fún àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí eyín ọ̀gbẹ́ni Lukman Muhammadu Salihu ohun màá ló ti sọ̀rọ̀ bóde wípé láì dé ìnàpẹ́nu ó ló dáhùn lójú ò wípé ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ wọn tí ó bá fi di ọdún 2027 wọn yóò pàdánù ètò ìbò lórílẹ̀-èdè Nàìjíríà. Lukman eléyìí tó sọ ọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí wọ́n ṣe fún un ló sọ òkúkúdùn ọ̀rọ̀ ọ̀hún níbi tó tú iṣu dé ìsàlẹ̀ ìkòkò. Ó ní ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ ojú àti etí ni. Ó ní kódà gan ọmọ ìkókó tó ṣẹ̀ wọ ayé o tí wọ́n bí sí orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n bá béèrè bí nǹkan ti rí lọ́wọ́ rẹ̀ láàrin wákàtí kan tí wọ́n bá bí sáyè ó ní tó bá láǹfààní láti sọ̀rọ̀ Lukman Salihu ó ní yóò sọ̀rọ̀ yóò sì sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà eku òkè bí eku nǹkan ò fararọ mọ́ o. Ó wá ní pẹ̀lú bí Tinubu bó ṣe mú ọ̀tọ̀ àti bó ṣe mú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lọ́wọ́ báyìí pẹ̀lú bí nǹkan ti nira fún àwọn ènìyàn. Ó ní láì dé ìnàpẹ́nu ó ní Tinubu yóò pàdánù tí wọ́n bá gbìyànjú láti díje dupò ààrẹ lẹ́ẹ̀kan sí lọ́dún 2027. Ó ní ṣùgbọ́n o bí Tinubu ó bá pọ́nra rẹ̀ lé kó yá ṣe ọdún mẹ́rin yìí kó sì fa ìjọba ọ̀hún lé ẹlòmíín lọ́wọ́ eléyìí tó bá wọlé o kó máa tẹ̀síwájú. Ó ní bá a bá ti bí àwọn oúnjẹ wò ó ní ata ti di ọ̀wọ́n gógó lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pé rodo kólóbó mẹ́rin báyìí òun ni wọn yóò máa lè fún ẹgbẹ̀rún náírà eléyìí tó sì jẹ́ pé owó gọbọi làwọn èèyàn ni wọ́n fi ń ra oúnjẹ báyìí tí ìnira sì ń bá wọn èèyàn bẹ́ẹ̀ sì ni kò sí owó lóde o. Lukman Salihu tó jẹ́ ọ̀kan tẹ́lẹ̀ nínú àwọn àgbà ẹgbẹ́ òṣèlú APC tó sì jẹ́ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ báyìí òun ló sọ ẹ̀dùn ọkàn rẹ̀ lórí bí orílẹ̀-èdè Nàìjíríà bó ti rí àti bí Tinubu bó ṣe mú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé àti ètò àbólẹ̀ yìí pẹ̀lú ọwọ́ yẹgẹrẹ. Ẹ̀wẹ̀ ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó tó ti fìgbà kan jẹ́ alákòóso lábẹ́ ètò ìṣèjọba Muhammadu Buhari eyín Babátúndé Fáṣọlá àti agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó lọ́ba yìí Right Honourable Mudashiru Obasa pẹ̀lú àwọn lẹ́nu lọ́rọ̀ láwùjọ àwọn mà ní wọ́n ti gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn ọ̀nà tá a gbà láti dáàbò bo ìjọba àwarawa èyí tá a mọ̀ sí democracy lọ́nà tí àwọn ológun tí wọn ò ní jagbà kúrò. Ó ní ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí àìláṣọ lọ́rùn pàkánì ó tó àpérò mẹ́rìwò. Ó ní bí wọ́n bá gba àwọn ọmọ Nàìjíríà lámọ̀ràn Fáṣọlá Ọbaṣá àti àwọn èèyàn yòókù wọ́n ní ohun gbogbo la gbọ́dọ̀ jẹ́ kó wà ní ìrọ̀rùn eléyìí tí ò ní mú ìnira bá àwọn mẹ̀kúnnù. Ó ní bákan náà ní gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú ètò ààbò ló gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ dáadáa eléyìí tí ó máa mú ìfọkànbalẹ̀ eléyìí bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní yàtọ̀ sí èyí ohun kan tó tún ṣe pàtàkì òun náà ni oúnjẹ o. Wọ́n ní bí oúnjẹ bá sì ti kúrò nínú ìṣẹ́bùṣe Fáṣọlá ni òun rọ àwọn tí wọ́n ń bẹ nínú ìṣàkóso ètò ìṣèjọba lọ́wọ́ báyìí láti ṣohun tó tọ́ àti tó yẹ
èyí tí ó jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n dáàbò bo ìjọba àwarawa eléyìí tí wọ́n ti ń bábọ̀ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn, èyí tí wọ́n ti gùn lé látọdún 1999 títí di wákàtí èyí tó pé ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ọ̀sẹ̀ èyí tó kọjá náà. Wọ́n ní bá a bá ti ṣèyí, ìjọba àwarawa ó ti fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Dérè ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́. tọkọ ò lè gòkè lọ́wọ́ dérè tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Aba Bitters. fátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Aba Bitters 100% Aba tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Aba Bitters is S2 Ultimate Holistic Spiritual Aba Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kọ̀ọ́ sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀, tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Tochukwu Ojogo, eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí Odumodu Black, òun mà ń ló ti sọ̀rọ̀ wípé lára àwọn olórin takasùfé àgbà ọ̀jẹ̀ èyí tóun máa fi gbogbo ìgbàgbé òṣùbà káre fún òun náà ni Two-Face Idibia, èyí tí wọ́n tún pè ní Two Baba. Ó ní torí wípé Two-Face ti kó ipa takuntakun nínú agboolé orin takasùfé lórílẹ̀‐èdè Nàìjíríà. Odumodu Black tó sọ̀rọ̀ ọ̀hún, ó ní bóun ò bá ní parọ́ tóun ò bá sì ní ṣèké láì fi gbá kan bọ̀kan nínú, ó ní kò sẹ́ni tí ò mọ̀ wípé Two Baba àgbà ọ̀jẹ̀ ni nínú àwọn olórin, tó sì jẹ́ wípé di wákàtí àti ọ̀wọ̀ yìí lórí rẹ̀ ló sì máa ń jẹ́ orin èyí tó dùn ún gbọ́ sétí téèyàn sì máa ń fẹ́ látúngbà àtúngbọ́ síwájú sí o, látàrí àwọn orin eléyìí tó ti dáadáa èyí tí Two-Face tó ti kọ o. Nípa ìdí èyí, Odumodu Black ni òun rọ àwọn ènìyàn láti máa fi ìbà fágbà kí wọ́n sì máa fi orí síbi tó yẹ kórí wà, nítorí wípé ọmọdé ń bọ̀ wá dàgbà, bẹ́ẹ̀ sì ni ohun tá a bá ṣe sílẹ̀ òun náà ń làbọ̀ wá bá o. Gẹ́gẹ́ bí Odumodu Black bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún ní ìgbà tó ń wojú wòye rẹ̀ lórí àwọn akọni èyí tó sì ń bẹ láàyè lágbolé orin takasùfé lórílẹ̀‐èdè Nàìjíríà. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV lónìí ti ṣọjọ́ sátidé títí di ìgbà míì tí ẹ tún máa láǹfààní láti gbọ́ tún ròyìn míì. mo gbà ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó múlò yàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o, a sì kú ọdún akúyèdún, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé o. Àmín. Báríkàdì sára. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.